èmi ò lẹ́nìkan lọ́bọ orin bá wí o èmi ò lẹ́nìkan lọ́bọ orin bá wí èmi ò sọ bẹ́ẹ̀ o èmi ò sọ bẹ́ẹ̀ o tẹ́yìn bá mọ̀ tọ̀ kò kàn mí o ọbọ orin jẹ́ kó yẹ wá pé àìmọye èèyàn tó lóhùn tó jẹ́ pọ́n ní good voice láwọn èèyàn máa ń rètí wọn pé àwọn ọmọ ẹni lóhùn o borin ní tó bá róhùn ẹ̀ fi kọrin kó máa fi sun rárá tó bá tún wá òpó tún try rárá náà kò tún work out máa fohùn yẹn sunkún lẹ́rọ̀ borin ọlọ́pàá wá padà kó everybody náà ni ẹ bá mi subscribe sí Akon TV ẹ like ẹ bá mi share ẹ comment kò ní bàjẹ́. alẹ́ fẹ́kùn wẹ́kùn ẹ má má fẹ́kùn wájà mọ́ torí pé kékeré ẹ̀kùn ẹ̀kùn ní í ṣe àgbàlagbà ẹ̀kùn ẹ̀kùn ní í ṣe. ìpọ̀rí ẹ̀kùn ẹ̀ mà fi wájà bájá bá dùn fún ẹ̀kùn àparẹ́. Like seriously? Bàbá onímọ̀ló kí ló dé? Agbádá ni mí o, bàbá wọn aṣọ mọ́díkẹ̀bẹ̀, bàbá wọn ṣòkò tó jọgàn. Ọwọ́ lu ẹsẹ̀ ìjó. Wọ́n ní àmọ́ bá ní gbọ̀njọ̀ rí. Yọ́bà yẹn ní ìmọ̀wò tí ò mọ rí. Gbogbo ọmọ lóhùn tí ò mọ rí gan. Tí n bá ti ń sọ̀rọ̀ ẹ máa yọjú. Tó o bá lè fohùn kọrin fohùn sùn rárá àbí kò máa fi sunkún. Like seriously? Ìbá ní kìnnìkì ìbá lọ́jà. Ìbá lábalábá ìbá lóye. Ìbá láwùjọ ṣe dandan ọlọ́ọ̀bá kú ẹ̀bìnú. Ìbá àlìwúlámọ̀ wà gbáyé. Wàrà sátúlámù ìyá yìí. Afa ńláńlá mojúbà wòlíì náà mojúbà. Oníṣègùn ayé mojúbà àdáhùn ṣe mojúbà. Alára gbọ́dọ̀ mi ò ní bá ṣan wẹ̀rẹ̀. Ẹgbẹ́ ọ̀gá ògo lẹ́kùnlé lẹ́dùnmáre. Omi tún mi ṣe lọ́dún ṣàdùn ẹ̀ bó ṣe máa ń ṣe lọ́dọọdún. Yòyò mi tún bẹ́ iṣẹ́ mi mọ́mọ́ mi ò ṣùgbọ́n. Ìbẹ̀yìn ìyá mi olójú mẹ́rìndínlógún. Ẹ̀yin ọlátàkà ọláraka ọlátìkàkàrà gbadá.
ẹ̀yin ọlọ́mọ tí mo rí ọlọ́jà mẹ́rìndínlógún. ẹ̀yin olùyàrá òkìkí gbó girigiri ńdá o ìdá ńdá giri ẹ̀yin ìdágìrì tí náà mọ́lẹ́pàá àwọn iṣẹ́ kan ń dú ẹ̀yin akọjá abojúmẹ́rin abọ́jáwò abojúmẹ́rin akọjá abojúmẹ́jọ abọ́jáwò abojúmẹ́jọ akọjá abojúmẹ́rìndínlógún abọ́já abojúmẹ́rìndínlógún. àwòye ni ẹwọ mi àbá bá a sílẹ̀ alẹ́ wọ táwọn ìlànà pàkó sẹ́yìn tó mọ̀ mí ń bẹ̀. fújì wo lẹ́yìn wí náà ṣé fújì tá a wà fi ń kọ́lé bàbá gbájẹ́ lọ́la fi sílẹ̀.